gba nǹkan gbọ́ a lè lajú asílẹ̀ ká máa wò ó títí Yorùbá fi kó wọnú ojú wa lọ tàbí Yorùbá ní igi gọgọrọ má gún mi lójú òkèrè láti ń wò so ọkàn wa wà á tẹ́ wa lọ́rùn ní sọ̀rọ̀ ó dìgbà tí ó bá ṣẹlẹ̀ ká tó mọ̀ pé a rí bẹ́ẹ̀ ẹ rí pé gbogbo nǹkan tó máa ń sọ ó jẹ́rọ́ kò jẹ́ òótọ́ ẹ rí pé at the end of the day 50 to 60% yẹ to 70% to 80% yẹ ó máa ń ṣẹlẹ̀ so wọ́n ti fún wọn ní kìlọ̀ nìyẹn o bí a ṣe ń sọ̀rọ̀ yìí àdúrà mi ni pé Ọlọ́run má jẹ́ kán ti gbé wọn torí Nàìjíríà burú tó bá ti sọ̀rọ̀ sókè tí ẹ̀ ń gbọ́ pọ́n sọ̀rọ̀ síta ẹ mọ̀ pé wọ́n ti ṣiṣẹ́ abẹ́lẹ̀ nìyẹn wọ́n ti kan ènìyàn lára gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n nìyẹn ìyẹn ni pé ẹni ò ríbi sásí mọ́ ṣùgbọ́n àdúrà mi ni pé Ọlọ́run á yọ bàbá yìí o àwọn tó bá mọ bàbá kán tètè máa jẹ́ kó gbọ́ kán máa kìlọ̀ fún wọn kó tó di pé torí àwọn jẹgúnjẹdọ̀ ọ̀n wówó torí wọ́n ti gbà pé àwọn tó ń pariwo pé kí Yorùbá dá dúró àwọn ọ̀daràn àwọn tó ń pààyàn tó ń pariwo mọ́ Yorùbá àwọn yẹn ni free man àwọn yẹn ni good people àwọn yẹn ni èèyàn pàtàkì àwọn ọmọ Yorùbá wọn kì í ṣe èèyàn wọ́n jẹ́ eku wọ́n jẹ́ adìyẹ wọ́n jẹ́ ọ̀n rí wọn gẹ́gẹ́ bí èèyàn tó ń rìn so àwọn dìndìnrín wọn yẹ tó jẹ́ Fúlàní yẹ lèèyàn pàtàkì àwọn lókìkí wa dẹ̀rẹ́ gbogbo ẹ̀ náà mọ̀ sí ẹ̀yin náà máa wò ó látọjọ́ yìí ǹjọ́ ń sọ̀rọ̀ wọ́n wá di àná wọ́n jẹ́ ní bàbá Ọbásanjọ́ ó lọ sí Republic of Benin kí ló lọ ṣe ẹ béèrè ǹjẹ́ kí ló lọ ṣe ń bẹ̀ ṣé wòyí làárọ̀ tàrúgbó ń kọgbà ẹ̀ràn látọjọ́ yìí wọ́n ṣe mọ̀ pé wọ́n gbé bàbá Ìyàbí wọ́n ṣe ń sọ̀rọ̀ sókè wọ́n ní àjẹké lánàá ọmọ kú lónìí ta ló mọ̀ kó àjẹnú ọmọ pọmọ jẹ ṣé kò á nídìí bí ṣé àkókò tó ń lọ síbẹ̀ lọ ayẹ kọ́ńtẹ̀ẹ̀tì wọn máa wá bàbá kiri kán náà fẹ́ gbé bàbá yẹn wọ́n ní ẹgbìnrin ọ̀tẹ̀ bá ṣe pàkan nìkan rú àní Fúlàní ò bá wa mú lórí kékeré gbogbo ẹ̀ náà là ń kú sọ etí wọn ń là etí wọn ń gbọ́ràn ẹni tó bá ti ń jà fún Yorùbá tó bá ṣàwọn fún òun jà fún Yorùbá kó máa rárá ṣe o wọ́n ní ọgbọ́n náà fi máa ń jó ijó àgídìgbò ẹ má fi ara yín fún Fúlàní o a kàn máa gba gbogbo owó diaspora náà fẹ́ gbà that's their statistic ọgbọ́n tí gbogbo wọn dá nìyẹn pé kàn máa gba owó wa ṣe é pé wọ́n ń yáwó ládàá ní abroad ni bóyá owó ọ̀rẹ́ owó yá mọ́ kò sí ìlú tó máa yá wọn lówó mọ́ wọ́n wá ní ẹ ṣe jẹ́ ká mú àwọn wọ̀nyí tán agitate náà ká máa kọ́ àwọn èèyàn wọn gbogbo wọn máa náwó àwọn ń ṣe kí náà pé à ń ṣẹran yín o àwa òde ń ṣe ẹni tó yẹ pé ẹ wá máa gbádùn nǹkan tí àwa ń ṣe wàhálà lé lórí àbó ògùn wa ìlú yẹn ni property wa ẹgbẹ́ ẹsẹ̀ǹdì wa kúrò ńbẹ̀ ẹ tí wá ní pé àwọn tẹ́tí tó wà ní diaspora ẹ tí wọ́n máa gba owó wọn lọ́wọ́ wọn pé àwọn bá ṣe ń sẹ̀ǹdì sílé nígbà tó ń rí pé ọrọ̀ ajé tí owó tí àwọn tó wà láti diaspora máa ń sẹ̀ǹdì sílé ó ju iye tí ẹ pé wọ́n ń rí ní ìlú wọn owó petrol wọn géènì tó ń rí lọ́dọọdún tó ń rí owó tí wọ́n ń sẹ̀ǹdì sílé ó jù lọ owó tí wọ́n ń yá kò tó nǹkan kan nípa èyí tí àwọn diaspora ń sẹ̀ǹdì sílé ojú wọn ti bọ̀ ní olè olójú kòkòrò ìkà apànìyàn àwọn èèyàn burúkú ìran burúkú Fúlàní àti Yorùbá tó jẹ́ ìkà tẹ́jọjọ́ ń rorò kúrò tẹ́jọ́ ń sọ̀sọ̀kúsọ ní kọ̀kọ̀ àná ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ẹ má sọ̀rọ̀ bàbá ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ bàbá ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ lẹ́ngbọ̀ yìí o nǹkan tó ń ṣe lábẹ́lẹ̀ lẹ́ngbọ̀ wọ̀n yìí o wọ́n ti ní plan báyọ̀ tí wọ́n ti bàbá yẹn wà wọ́n ti fẹ́ lọ mú àwọn ìkà Ọlọ́run ní jẹ́ kẹ́rí mú Ọlọ́run máa bí ìfọ́júlù yín Ọlọ́run máa ra yín níyè ogun ọ̀rọ̀ adójúkọ yín gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ gbàdúrà ẹ máa gbàdúrà ń sin o tẹ́ bá ti pẹ́ jù ẹ kàn ti rí pé ẹ máa tún san owó tó yẹ kẹ́ san ni ẹ tún ná owó tó yẹ kẹ́ ná àwọn bẹ̀rẹ̀ sí ń pe alágbájá nílùú òyìnbó àwọn bẹ̀rẹ̀ sí ń pe tàmọ̀dù nílùú òyìnbó àwọn yẹn máa gbé gbogbo property wọn máa gbé tà àwọn máa gbé nǹkan ni wọ́n máa gbé tà kán bá lè ṣe kíni kán bá lè tú wọn sílẹ̀ ẹ wo àkókò tó yẹ ká gbàdúrà ní nǹkan ogun
owó wa ò lè ṣiṣẹ́ lákòókò wọ̀nyí. Nǹkan tó lè ṣiṣẹ́ gangan òun ni àdúrà. Tí a bá fẹ́, tí a bá kọ̀, tí a gbàdúrà, ẹ kàn rí pé àwọn máa waste owó wa ni. Wọ́n fẹ́ fi wá ṣe ajáde àpò. Nǹkan tó ń ṣe nísìnyí, nǹkan tó ń pè ní ajáde àpò nínú Bíbélì. Ọ̀nà pè ní ajẹnirun. Ọlọ́run dẹ̀ tí ní ó bá ajẹnirun wí nínú òwò wa, nínú iṣẹ́ wa, nínú làálàá wa. Èwo ni ká máa náwó fún Fúlàní. Àwọn ló ń pààyàn náà. Ẹ mọ̀ ní. Àwọn ló wá ń gbawó wa. Ẹ mọ̀ pé nǹkan tó pè ní Dìfórà nìyẹn. Ẹ lọ kàwé Málákì chapter 3. Ó ní máa bá ajẹnirun wí nínú òwò wa. Kí wá ní problem wa tó jẹ́ pé àwọn làwọn máa san dámẹ́wàá wa fún ni. Àwọn la máa san gbogbo làálàá wa fún, even though more than 10%. Nọ́mbà lọ́wọ́ wa yìí náà. Ẹni tó ní lọ́wọ́ ó ń fi sílẹ̀, gbogbo ọ̀rẹ́ sì ń dáwó tìpátìkùkù. À ń fi ogún wa a fi ń gbà àwọn èèyàn wa lẹ̀. Gbogbo ìta tí ń ṣe bọ̀ láti last year. Kí ni? Wọ́n ní ká ṣe pé a ṣe gbà àṣàwò. A ní ìgbàgbọ́ wípé ọ̀la ni àgbàlẹ̀ yẹ. Irọ́ o. Bẹ́ẹ̀ náà ń fagùn. Wọ́n ti sọ fún wa ń sìn pé another news náà fún wa. Wọ́n ní gbogbo nǹkan tá a ti ṣe yẹ. Àwọn kan ti tún lọ sábẹ́lẹ̀. Wọ́n ti tún cancel ẹ̀. Wọ́n ti tún sọ pé kàn gbà wọlé. Kí ni gbogbo ẹni bad news? Kò tẹ̀ sí good news kankan. Níbo là ń lọ? Ṣé ìyẹn fún ọ yìí pé we are not serious? We are not serious. Fúlàní wá serious jù àwa lọ. With all the qualification, all the knowledge, where is it? And we are looking at this thing like this, and everything is going to destructions. Abẹ́mọ̀ pé nǹkan tó lọ ń sọ ló ń wá sí ìmúṣẹ yìí. Ẹ gbọ́dọ̀ gbà kó mú wá sí ìmúṣẹ. Pray. That's what we need now. Gbogbo àwọn tó ní orí platform sí everywhere. Ẹ rí i pé àwọn èèyàn tó wà ń bẹ̀ tó bá ti ń sọ pé ọ̀rọ̀ àdúrà ní wọ́n máa yọ ẹsẹ̀. Ní wọ́n máa kùn. A ní ọ̀rọ̀ ti pọ̀ jù. Nǹkan tó ń sọ ti pọ̀ jù. Ní wọ́n máa pe àwọn tó wà ní mídíà. Ẹ sọ fẹ́ ni ẹ kó stop. Ẹ sọ fún ẹ kó stop. Kó má sọ̀rọ̀ mọ́. Èyí tó sọ ti tó ọ̀rọ̀ la fẹ́. Ọ̀rọ̀ dé wo lẹ fẹ́? Ẹ̀yin ìkà wọ̀nyí ọlọ̀tẹ̀. Ẹ fẹ́ kán sọ òótọ́ fún yín. Ẹ máa block àwọn èèyàn. Wọ́n máa block àwọn èèyàn. Ẹ dẹ̀ mọ̀ pé wọ́n pa àwọn èèyàn lọ. And you are okay, let it happen. You will see where you will get the money. Who will pay? You see. Abẹ́mọ̀ pé ìkànnì àlèyàn fi ń ṣiṣẹ́ ni. Owó tí kéèké máa kó ọrọ̀ jọ, èyí bẹ̀ sí ń dà sínú omi òkun. Àwọn olè, gbogbo dúkìá wa, gbogbo nǹkan táwọn lọ́wọ́ ti ṣe, wọ́n kó jẹ, wọ́n kó gbogbo ẹ̀mí. Nothing remain for us. And now they are arresting us one by one, and we are paying ransom of what we don't need to pay. And to mú àtàwọn ní pé káwá sanwó, and ní pé ká tún wá àwọn tó máa dúró fún wa, who will solicit for us, this and that. We need lawyer, we pay lawyer, we pay this, we pay that. What is that? The Lord liveth. You people will perish with all your statistics that you are using for us. You Yorubas, wicked people. God will not leave you alone until you die. You will perish for all your attitude. Wickedness. They are teaching the Fulani what to do. Why you are just wicked like this? Eburu. Ẹ̀yin ṣe yan re rárá. Tó yé náà sọ pé wọ́n fẹ́ mú so kó lè clear báyìí lè má mọ̀ nǹkan tí mò ń sọ̀rọ̀ lé lórí. So ṣé wọ́n yìí máa mú wa lọ́kọ̀ọ̀kan nìyẹn? No. I rejected it in Jesus' name. Gbogbo yín tẹ́ ẹ pinnu papọ̀ ní orúkọ Jésù, gbogbo yín ló máa run sọnù. Ogun ọ̀run á run yín. Ẹ ní nísinmi títí àfi gbàlú yẹ. Gbogbo yín tẹ́ bá ti lọ́wọ́ sọ̀rọ̀ wọ̀nyí tó jẹ́ Yorùbá. Àtẹ̀yìn tó jẹ́ Fúlàní tó ń lò gẹ́gẹ́ bẹ́ẹ̀ níṣẹ́. Gbogbo yín lápapọ̀. Ẹ ní nísinmi o. Ogun ọ̀run á kọjú ìjà sí yín látòní lọ.